Yeyebobagunwa tiwa aya Ọ̀túnba Foster ọmọ wọn lẹ́fún aláyé onílọ́jọ́ ìbí ẹ̀. Congratulations aya Ọ̀túnba Foster, congratulations Yeyebobagunwa. Yeyebobagunwa ọlọ́jọ́ bí orí October 10 ní gbogbo ọdún láyájọ́ ọjọ́ ìbí olóríire. After many blessings, name them one by one. After many blessings, name them one by one. And it will surprise you what the Lord has done for you. Yeah. Congratulations, aya Ọ̀túnba Foster. Congratulations, Yeyebobagunwa. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan Mr. Ìlérí Àṣẹ. Orílẹ̀-èdè United Kingdom yá ọkọ̀ bàálù tí ń gbé mi rìnrìn àjò. Iṣẹ́ ti tún dé ọmọ aláṣẹ jẹ. Chief Mrs. Títílayọ̀ Àjàyí, Yeyebobagunwa tìlú Èrìgìyàn Èkìtì. Ọmọ wọn nílùú Ẹ̀fọ̀n Aláàyè, aya Ọ̀túnba Foster ń ló ṣe bẹ́ẹ̀ tó lé lọ́dún kan sí ẹjẹ́ àlọ́ ọba dá músòmúsò. Igbe méjì lọmọ fi ń wáyé lọ́jọ́ tá a bá bọ́mọ tuntun. Igbe ẹkún pẹ̀lú igbe ayọ̀, ẹkú ewu ọmọ nígbẹ̀yìn ohun gbogbo. Tonílé tàlejò ọ̀rẹ́ ojúlùmọ̀ tó fi máwọn ọ̀tá ẹni a máa bá ní dunnú máa kí ọmọ tuntun àlejò ayé káàbọ̀. Ìṣẹ́jú tá a ti bọ́mọ tuntun sáyé nìrìn àjò ti bẹ̀rẹ̀ nínú ayé. Ọ̀pọ̀ ọmọ la bí nílé ìwòsàn tí ò tiẹ̀ bá ní délé rárá. Ọ̀pọ̀ tó bá ní délé ò dúró dọjọ́ ṣúná tóoru ayé ti mú wọn dá wọn padà sálákejì. Ọ̀pọ̀ ń bẹ láyé bí aláìsí láyé tígbé ayé wọn ò ṣe é fi yan gàfárà òun ọ̀rẹ́. Ẹni ọdún bábá láyé tó tún róore ọ̀fẹ́ gbà tí ìgbésí ayé rẹ̀ ò rí bí ọ̀tá ṣe fẹ́ orí níṣẹ́ ló yẹ kó mọ oore. October 10 ńlọ́jọ́ bí alálùbáríkà obìnrin Chief Mrs. Títílayọ̀ Àjàyí aya Ọ̀túnba Foster Ìlẹ́rù. Ọba òkè dalá ìlábùkù ó dúró déédéé. Kò ga jù, kò kúrú jù, kò sanra jù, kò tínrín jù. Òun gangan la mọ́láwọ̀ láì fepo òyìnbó para. Ó tún kẹ́ ẹ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti tẹríba. Ó tún kóni mọ́ra. Ọba lókè òní fèyí ṣòpin fún wọn. Yeyebobagunwa tìlú Èrìgìyàn Èkìtì ọmọ wọn lẹ́fọ̀n Aláàyè ńlẹ́ o. Ọmọ olókè kó mòkè gígùn. Èdú ilé àwọn ẹ̀fọ́ kú mòye. Ìwọ gangan lọmọ alágogo àjílù gbọ̀ngbọ̀n líjọ́ ọ̀sẹ̀. Ọmọ òrìṣà òkè jẹ́mi dàbí olúlé. Ọmọ afi màálù ṣọdún kérésìmesì. Òkú ọdún o. Ọmọ olúmèsì ayọ̀. Ọmọ àjòkólẹ̀ ògbọ̀nà kó ikú alákùnrin àwò ìdàpọ̀. Ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àti dórí ògún lùgbàrà. Ọmọ ẹmọ́ kan ń mèsì kọ́ ẹ́ sáyùkú yùkẹ́. Ọmọ elégbò òṣèkọ́ ẹyọ bí òrí. Ọmọ olóṣè méjì takọtabo. Ó ṣe ó pọnà kó ikúlógún mọ́dìyàn ẹran. Ihùgún ìrà ẹ̀ àkàlàmọ̀gbò ìrà. Iye sùúrù ẹyẹ ká ìrà lúléhùn. Ọmọ akíhùn lámèsì ọ̀rọ̀ kọ yọ̀dà. Ìyẹn nílé màmá rẹ̀ tá a gbé bí ọlọ́mọ. Òsì kan mú ìyọ̀dà bí ọ̀tún lórí nílé èyí rẹ̀. Ǹlẹ́ o ọmọ akin. Ó ti ṣọdún ọdún yìí. Igbá ilé rẹ kó máa lé sí i nítorí èlé ńlọbìnrin ń róṣọ. Àwo ilé rẹ ò ní pẹ̀dín bó ti ń dára kó má ṣe bàjẹ́ fún ọ. Àrídùnnú ni ọ́ fún gbogbo àwọn tí wọ́n mọ̀ ọ́ pátápátá. Fún gbogbo mọ̀lẹ́bí lọ́lá Olódùmarè ò ní dàrí banújẹ́ fún wọn. Wọ́n wá lè bi yín léèrè wípé talẹ́ni tí ń kí ọlọ́jọ́ bí òní kú oríire. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ńlẹ̀ mi ń jẹ́ ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan Mr. Ìlérí Àṣẹ. Chief Mrs. Títílayọ̀ Àjàyí aya Ọ̀túnba Foster Ìlẹ́rù. Yeyebobagunwa tìlú Èrìgìyàn Èkìtì. Òkú ọdún òkú ìyèdún o ẹ̀mí àṣekúpọ̀ lókè pẹ̀. Congratulations aya Ọ̀túnba Foster, congratulations Yeyebobagunwa.